عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa elétò gbogbo ọ̀rọ̀ olóòtú kádàrá ọba àrà ọba tó yẹ pé gbogbo nǹkan làrà lọ́dọ̀ rẹ̀ ẹni ó lówó àrà ló fi dá ẹni tí ò sì ní rárá nú àrà kan náà ni ẹni ó fún lọ́mọ àrà ló fi dá ẹni tí ò sì fún lọ́mọ àrà kan náà ló fi dá bẹ́ẹ̀ ìmọ̀ wà láyé ẹ̀dá àyàfi kí ẹ̀dá ó máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà pé kádàrá aburú Ọlọ́run má jẹ́ ó kò lé wa lórí ọlá títóbi ànábì wa Muhammad bàbá lọ wọnú ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń sọ láàyè kan pé ọ̀pọ̀lọpọ̀ nú ọmọ ànábì Adam ọ̀nà ni ó ti wà láyé tí ó máa bá sẹ́ẹ̀rẹ̀ bọ̀ títí wọ́n bọ́ bá kú dẹ̀dẹ̀ tí ó bọ́ sálì kìyàmà tọ́ kádàrá aburú àwa kò lórí ẹ̀ yóò padà wá dẹni tí ó máa wá ṣiṣẹ́ ọmọ aná yóò sì kú síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì wà tó yẹ pé à ń gbégún à ń bọ̀rọ̀ káàkiri à ń bọ̀kè à ń bọ̀ sun òun náà ni ó máa bá kiri ayé ìwọ́n bọ́ bá kú dẹ̀dẹ̀ tí ó kú ò láyé a sì wá gbàtọ̀ Ọlọ́run agbati ànábì Muhammad gbà orí rẹ̀ náà ni ó wà á kú sí ṣùgbọ́n tí ẹ̀dá lè bẹ lọ́hùn jù láyé náà ni pé tọ́ ìwọ ló ní agbára lórí wa ìwọ ló bá ètò báwa tó àlámọ̀rí wa kódà náà wá ni pé bọ́lọ̀ ń bá tó àlámọ̀rí èèyàn kan ó yẹ kó ro làákà ìpè Ọlọ́run ló tó kì í sòun ṣùgbọ́n lọ́dọ̀ ọmọ ànábì Adam láyé lẹ́ni ẹni ó lówó ṣe bá gbára àwọn ni ẹni tí ó sì lówó ó ṣe rí bóyá nítorí àìkàwé òun nítorí àìké òun náà ni ọjọ́ òun lówó ṣùgbọ́n bí ẹ̀dá bá ti gbé ọ̀rọ̀ ara rẹ̀ lérí pé ntọ́lọ́hún kọ́ ọ́ lẹ̀ fóun ni wàhálà ò sí fẹ́ dàmáláyé lórí eléyìí láàgbé bẹ́ẹ̀ lọ́hún kókó lọ́hún wọlé ànábì wa Muhammad kádàrá aburú ọlọ́mọdé ó kò lé wa lórí kádàrá aburú ọlọ́mọdé ó kò lé wa lórí torí pé òun ló kúkú máa ń tó kọ́ ọ́ lẹ̀ fún wa òun ni báàlẹ̀gù amri. الله من الشيطان الرجيم الله أكبر كبيرا بسم الله الرحمن الرحيم الله أكبر كبيرا إن الله بالغ أمره Ọlọ́run lẹ́mi ni èmi lògóńgó ọ̀rọ̀. Inna Allah balighu amrihi. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ mi mo ní ó máa ṣẹlẹ̀ mi lògóńgó ọ̀rọ̀ kò síbi ẹ fẹ́ wádìí èmi Ọlọ́run ọba sí. Inna Allah balighu amrihi. Gbogbo ọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ owó èmi Ọlọ́run ọba ní. Inna Allah balighu amrihi. Ọlọ́run lẹ́mi Ọlọ́run ọba èmi lògóńgó ọ̀rọ̀. Inna Allah balighu amrihi. Ilẹ̀ tó fẹ́ máa wádìí lẹ́yìn èmi Ọlọ́run ọba tí mo bá ti ṣe náà ni mo ṣe. Inna Allah balighu ẹni ó wù mí mo fi joyè ẹni ó wù mí mo taari ṣáájú àwọn tó wù mí mo tò sẹ́yìn Allah. Inna Allah balighu amrihi. Allahu akbar kabira. Qad ja'ala Allahu li kulli shay'in qadira. Ọba tó ti tó ètò rẹ̀ síbi tó tó sí gbogbo ń tó dá pátá náà ló ti gbé kádàrá lé lórí kádàrá aburú Ọlọ́run má jẹ́ ó kò lé wa lórí. Allahu akbar kabira. Allahu akbar kabira. Lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ ànábì Ádámù ó máa sọ pé èmi ni ò gbọdọ̀ sí lọ́dọ̀ èèyàn kan Ọlọ́run ló lè mí ní òun ni ó lè mí ní òun ni. Balighu amrihi. Ọlọ́run lé mi ní balighu amrihi. Qad ja'ala ògbóngbò ọ̀rọ̀ èmi Ọlọ́run ni èmi lè mí máa bí mo parí ọ̀rọ̀ mi sí. ẹ̀ ń bẹ lónìí ni ẹ̀ máa bí ẹ̀ bẹ lọ́la. Qad ja'ala àbí bàbá kí ló ń wú sí tó ń fẹ́ wò tó ń fẹ́ wò.
قدرا bọ́ ọba lọ́ọ́ ní ọmọ bébí ní ọ̀padà pọ̀ kú lọ́la ọmọ bí ó kú sí ni. قد جعل الله أكبر الله كبيرا. لكل شيء قدرا ya salam ya salam ya قد salam. جعل الله Allahu akbar Allahu akbar. لكل شيء قدرا ọlọ́run lémi ma kádàrá kálukú yìí èmi lèmi kọ́ọ́lẹ̀ èmi lò góńgó ọ̀rọ̀ èmi lò góńgó ọ̀rọ̀ ẹ má lérò pé ẹ jẹ́ nǹkan kan ẹ má sì pé bákan lẹ jẹ́ alam tara. ألم ترى Allah. ألم تر إلى الذين يزكون أنفسهم ya salam ya salam. بل الله يزكي من يشاء ọlọ́run ní ẹ̀mẹ́ nìkan nú yín ọmọ wí bẹ́ẹ̀ o. ألم ترى ọlọ́run ní wàá ṣáájú ẹ̀dá Muhammad ọ̀rọ̀ àwọn òmùgọ̀ èèyàn ألم ترى ọ̀rọ̀ àwọn amukun mẹ́kọ̀ọ́ èèyàn ألم ترى ọ̀rọ̀ àwọn tí a pọ̀ fún tán tí a dànù. ألم ترى إلى الذين يزكون أنفسهم ọlọ́run lọ́wọ́ láwọn tí wọ́n ń fọra wọn àmọ́ tí wọ́n ń pé bákan làwọn jẹ́. إلى الذين يزكون wọ́n láwọn tá à ń bẹ lọ́hùn lọ́gàjọ́ òru àwọn táwọn èésùn gbogbo ògbà bó lè ṣe lérò pọ̀ yẹ kọ́rọ̀ àwọn jẹ́ Allahu Akbar. الذين يزكون ọlọ́run lọ́wọ́ láwọn tí ń fọra wọn àmọ́ àwọn tí aláwọn làwọn dáa jù wọ́n láwọn làwọn súnmọ́ lọ́hùn jù wọ́n á ní àbáwọn bá ṣe lọ́hùn àmọ́ nǹkan tá a fi tú ọlọ́run jẹ́ bàbá ńlá bàbá rẹ̀ kọ́. ألم الله تر أكبر إلى كبيرا. bọ́ọ̀ bá الذين gò يزكون òmùgọ̀ ni ó ní. أنفسهم ọlọ́run náà ráwọn tí wọ́n ń pẹ́ra wọn létí wọ́n ń pé bákan làwọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéwù ní àlọ́ kárin ọmọ bó orí lè yí ṣéwù ní bó orí tọ̀hún ṣéwù ní bó orí kí n lè wá débẹ̀ ألم kí n lè تر jẹ́ إلى kí n lè mà الذين kí ni ipò yín wájú ọlọ́run. يزكون abẹ́ kan fẹ́ máa lu àwọn èèyàn ń jìbìtì ọlọ́run náà ráwọn tí wọ́n ń sàpọ́nlé ara wọn ráwọn tí wọ́n ń pọ́nra wọn pé bákan làwọn jẹ́. بل الله يزكي من يشاء wọ́n á tún máa sọ jáde nínú gbólóhùn ẹnu wọn pé àwọn làwọn fẹ́ nìkan lówó àwọn náà fún un ló bá àwọn bá sì fẹ́ gbà àwọn gbowó lọ rẹ̀. ألم تر إلى ẹ̀rù ọlọ́run ti ẹ̀ bà ọ́ الذين owó tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ gan bó o lọ ṣe rí ọmọ díẹ̀ ni. أنفسهم ọlọ́run náà ráwọn ẹnìkan tí wọ́n ń pọ́nra wọn tí wọ́n ń pé bákan làwọn jẹ́ wọ́n ń ṣàfọ̀mọ́ ara wọn pé àwọn làwọn súnmọ́ lọ́hùn àwọn súnmọ́ lọ́hùn tán àtẹ̀yìn ó fi bọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn lọ́wọ́ Allahu Akbar. بل الله يزكي من يشاء ọlọ́run ọba lèmi fọ ìyẹn mọ́ o. بل الله يزكي gbogbo ẹni من ọba má يشاء. paragade ni ọlọ́run ọba mọ̀ fọ́ mọ́ o. بل الله يزكي من يشاء Masha Allah faddal ya Sheikh. ولا يظلمون فتيلا ya salam ya salam ya salam. ولا يظلمون فتيلا ọlọ́run lémi ọlọ́run ọba mi ò ní ṣàbòsí fẹ́ nìkan nù yín gbogbo ń tẹ́ ẹ bá ṣe náà lẹ́gbà n ò ní bò yín sí n ò ní bò yín sí o torí mi mọ̀ dá yín àlìjẹ́nà tí mo dá yín náà tí mo dá èèyàn ni wọ́n kó o bẹ̀ mo kádàrá sì ti kò lórí kálukú ẹni tí ó ṣiṣẹ́ àlìjẹ́nà tí ó rà àlìjẹ́nà wọ̀ ẹni tí ó ṣiṣẹ́ ẹ̀ná tí ó wọ̀ ná abẹ́ni tí ó pèsè ẹ̀ná ni ó ṣe yóò sì bọ́ àlìkíyàmọ̀ yóò dèrò àlìjẹ́nà. ولا يظلمون ọlọ́ni wala yuslamuna fatila mi ò ní ṣàbòsí fẹ́ nìkan yín Allahu Akbar kabir. ولا يظلمون فتيلا bàbá wa wo ọ̀rọ̀ yìí dáadáa kádàrá burú ọlọ́run mọ́jì ó kò lé wa lórí ẹrú ọlọ́run kan àáfà ńlá ni èèyàn ńlá ni tí gbogbo aráàlú mà gbogbo ayé lọ́mọ kódà ń bi ọlọ́run sálẹ́sàdé níbi tó súnmọ́ ọlọ́run dé ọbọ̀ ọlọ́run sọ̀rọ̀ débi pé bọ́ bá ju awọ sí òfurufú yóò sì dúró lórí yẹ yóò sì máa kírun lófurufú tí ẹsẹ̀ rẹ̀ ò ní kalẹ̀ níbi ọlọ́run sàpọ́nlé fún un dé ṣùgbọ́n ọ wà ń bẹ lórí bẹ́ẹ̀ náà ni lórí bẹ́ẹ̀ náà lọ́wọ́ orí bẹ́ẹ̀ náà lọ́wọ́ tá a bá wò dáadáa àti gbogbo ń tẹ́ a wá ń wò pẹ̀lú ẹ̀ ń jọ́ náà gbogbo ń tẹ́ àfa yìí wá ń tẹ gbogbo ń ti ń dáwò yìí àti kádàrá orí ìburú ń bẹ lára rẹ̀. Inna Allah balighu amrihi. Allah. Qad ja'ala Allahu likulli shay'in
Allahu akbar kabira. Ọlọ́run lé mi lọ́ba ògóńgó ọ̀rọ̀ èmi ni mo mọ bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ mo sì mọ ibi tí ó parí sí. قد جعل الله لكل الله أكبر كبيرا. قدرا Ya salam ya salam ya قد salam. جعل الله Allah. لكل شيء قدرا. Bàbá wo dáadáa àfáà yìí níjọ́ náà tó ń bẹ pẹ̀lú bí ṣe ń bẹ àfáà yìí bọ́lọ̀ ń ṣe ní kọ́ máa bẹ náà nìyẹn. Ọwọ́ adijọ́ kan ọwọ́ àwò pé wàhálà ń bẹ láàrin ìlú gbogbo ń tó òun fojú rí nǹkan ẹ̀ṣẹ̀ ni lọ́ba pẹ̀mí ẹ̀pọ̀ lọ́ba lòun lọ nú igbó òun lọ ibi tóun ó gbérí ibi ráàyè sin lọ́hùn àkọọ́lẹ̀ kúkú ti gbé قد جعل qad ja'ala Allahu likulli shay'in qadra. لكل شيء قدرا Allahu akbar قد kabira. جعل الله لكل شيء قدرا. bàbá wa wo ọ̀rọ̀ náà níjọ́ náà àáfàá yìí ó torí bẹ́ẹ̀ ó jáde ńlú kó lè bá aráàyè sìn lọ́hùn òkìkí wa kàn pé àáfàá yẹn èèyàn ńlá ni èèyàn mímọ́ ni o àwọn aburú tí ń rí láàrin ìlú ló fi wá jáde kúrò ló fi jáde kúrò láàrin ìlú ó tiẹ̀ ti wá lọ rèé múlé sínú igbó òun nìkan lọ́dá wà ń bẹ̀ Allahu akbar. قد جعل الله لكل شيء قدرا. àwọn mọ̀lẹ́ka ń ròyìn ẹ̀ Allah láì má kádàrá قد جعل الله àwọn àlìjànnú ń ròyìn rẹ̀ láì má kádàrá. لكل شيء قدرا. àfáà yìí wá wà nù igbó àṣetáni wa gbọ́ ọ wá lọ bọ́ lọ́hùn ó ní wọ́n lọ́hùn àfáà yìí àwọn ará sánmà ń ròyìn àwọn ará alẹ́ ń ròyìn rẹ̀ ó kókó láàrin ìlú nítorí kó má bàa ṣe aburú àbí kó má bàa dẹ́ṣẹ̀ ó lè fílẹ̀ fún mi kí n lọ rẹ̀ bá ní ọlọ́ni wọ ṣètáni mo fààyè gbà ọ́ lọ rẹ̀ bá. قد جعل الله أكبر كبيرا. الله أكبر. قد أرى أبوه ولما يجوكو لولوري. قدرا. يا سلام يا قد سلام. جعل الله الله أكبر. لكل شيء قدرا. àfáà yìí wá àṣetáni wá lọ rẹ̀ bá nù gbòmí ọ wà àṣetáni wá débẹ̀ ọba àfáà yìí ó yan náfìlà lọ́wọ́ àṣetáni náà bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọbọ̀ ẹgbẹ́ rẹ̀ ló náà bá kábàrà lọ́bẹ̀rẹ̀ náfìlà àfáà yìí wá parí náfìlà tiẹ̀ àṣetáni ń bẹ lórí náfìlà rákà àkọ́kọ́ tó wà lórí náfìlà rẹ̀ yìí ilẹ̀ ṣú ilẹ̀ má ba lórí rákà àkọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tún ṣú ilẹ̀ tún má eléyìí wá jẹ́ màfáàfáà yìí àfáà tó wá báwọn lálejò eléyìí mà tún pọ̀ àwa ọ̀mà lágbára arú eléyìí ká máa lọ́jọ́ mẹ́ta jọ́ mẹ́rin lórí ibi agbẹ́yẹn náfìlà eléyìí tún yàtọ̀. Inna Allaha balighu Inna Allaha balighu amri. Ọlọ́run ló mọ bí ó fọ̀rọ̀ ẹ̀ tì sí olólùgbòǹgbò ọ̀rọ̀. Qad ja'ala Allahu likulli shay'in qadra. àfa yìí wá ọwọ́ àwò pé ẹni ọwọ́ abáhùn lálejò ó fi odidi ọ̀sẹ̀ kan ó fi yan rákà méjì eléyìí ọ̀wá pọ̀ àwọn ọ̀lágbára arú eléyìí àfa yìí wá parí àṣetánì pẹ̀lú bó ṣe wéláwà nílò ọbẹ̀ tó ṣe bá àfa ńlá ni ń bọ̀ wá sálámà lódidi ọ̀sẹ̀ kan tó ti débẹ̀ àfa ń jẹ ó mu ó ń wọlé ó ń jáde àfa àtọwọ́ wá sí ń bẹ lórí náfìlà illallah. Allah balighu amrihi. Allah. Ja'ala Allahu likulli shay'in qadiran. Allahu akbar kabira. Ja'ala Allahu likulli shay'in qadiran. Ọlọ́run lé mi lórí ìta ọ̀rọ̀ èmi lórí ìta ọ̀rọ̀ èmi mọ́ ọmọ bẹ̀rẹ̀ mọ́ ọmọ òpin mọ́ ọmọ àárín ntẹ́ jẹ́ láyé àti ntẹ́ ní jẹ́ agbára rẹ̀ lọ́wọ́ èmi ọlọ́run ọba lọ́wọ́ tó àfáà yìí ó wá sálámà àlejò tó wá bá kọ̀mọ̀ pé ṣètàn ni ọmọ àwọn kan tí wọ́n aláwà ní kan tí wọ́n èlé wọnú lé fẹ́ pé ìta wọn ọba wọn gbé sí àsí ọba tí náà ti ń wéru láwà ní bá wà bí aṣọ wọn àṣetánì ni wọ́n àṣetánì ni wọ́n gẹ́gẹ́ ló dé Allahu akbar kabira. Inna Allaha balighu amrihi. Qad ja'ala Allahu likulli shay'in qadra. Qad ja'ala Allahu likulli shay'in qadra.
قدرا Allahu akbar قد جعل الله لكل شيء قدرا. afa yìí ló ń sá fún kádàrá ni àṣẹ kádàrá ó padà wá bá nù gbó afa tó wá yìí láì mọ̀ pé Ṣaitan ni ọ̀yàn náfìlà araka méjì fódìdí ọ̀sẹ̀ kan ó wá jókòó tán sálámà afa yìí wá jókòó ti pé mo mà kí n pẹ́ káàbọ̀ ẹ mọ̀ kúrin tí yìí yóò wá tún pọ̀ ẹ fi odidi ọ̀sẹ̀ kan ẹ fi yan araka méjì èmi tí mo tiẹ̀ sákò láàrin ìlú nítorí gbogbo kí n máa rí nǹkan tí ọ̀dà kí n má bàa lùgbà Ọlọ́run láti bẹ̀ agbára mi ò tó bẹ́ẹ̀ bí n bá ti dúró wákàtí kan wákàtí méjì mo ti parí tí mò ń ṣe. Inna Allaha balighu amrihi. Ọlọ́run ọba ló lórí ta ọ̀rọ̀. Balighu amrihi. Ọlọ́run lórí ta ọ̀rọ̀ òun lórí ọ̀rọ̀. Balighu amrihi. òun lọ́ máa ń tọkọ ọlẹ̀ fún gbogbo wa. Balighu amrihi. ìmáàmù tí ó padà gbégún gbẹ̀yìn ayé Ọlọ́run ló mọ̀ o. Inna Allaha balighu amrihi. eégún tí ó padà jẹ ìmáàmù Ọlọ́run ló mọ̀ o. Inna Allaha balighu amrihi. Ọlọ́run lé mi lórí ta ọ̀rọ̀ Ọlọ́run ni òun ni o. Qad ja'ala Allahu likulli shay'in qadaran. Allahu akbar kabira. Allahu akbar. Qad ja'ala Allahu akbar. likulli shay'in qadaran. Àfáà yìí wá ń béèrè lọ́wọ́ àfáà tó wá pé tọ̀ ńgbà tẹ́ wá fi odidi ọ̀sẹ̀ kan tẹ́ ẹ fi yan rákà méjì ẹ dákun ọ̀nà wo ni kíní yìí yọgbà rọrú èmi náà lọ́rùn gbogbo ń tọ́lọ́ ń ṣe fún mi èèmọ̀ ní ń jẹ́ fún mi tẹ́lẹ̀ èyí tó tún wá ṣe fẹ́yìn yìí pọ̀ ẹ yọ àkọ́ mi àṣetáni ni kò rí bẹ́ẹ̀ kí ni Ọlọ́run wá ṣe fún ọ kò tí ì ṣe nǹkan kan. Inna Allahu akbar kabira. balighu amrihi. Ya salam. Qad ja'ala Allahu likulli shay'in qadiran. Allah. Qad ja'ala Allahu akbar kabira. Allah. Likulli shay'in qadaran. ọba tó tó bẹ̀ lọ́lọ́run ká máa bẹ̀ lọ́sàn-án lóru ètò àkúkú mà àmọ́ ń tọkọ ọ̀lẹ̀ fún wa kádàrá aburú Ọlọ́run mọ́jì ó kò lé wa lórí. Qad ja'ala Allahu èyí tá à ń ṣe lọ yìí Ọlọ́run já ṣe jábí ọ̀dà. qadiran. Allahu akbar kabira. Qad ja'ala Allahu Allah. likulli shay'in qadaran. àfáà yìí wá ní bó ṣe rí inú sọ pé òní gbogbo ń tá a ṣe yìí ọjọ́ lójú wa àmọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn aráka míì tá a yàn lólóṣù kan ti ráka méjì tá a yàn lóṣù kan ń bẹ kékeré lè tí mo ṣe ní ọ̀dọ̀ rẹ yìí èyí tí ó bá mi lọ́dọ̀ rẹ yìí nù bí bá tún kúrò ń bímọ yín olóṣù kan Allahu akbar. Qad ja'ala Allahu akbar. Allahu Allah. kulli shay'in Ọlọ́run lórí ta ọ̀rọ̀ òun ló mà Qad ja'ala Allahu ó sì ti gbé gbogbo nǹkan ká àyè tó fẹ́ gbé ká. àfáà yìí ní bọ́bọ́ wá rí bẹ́ẹ̀ ẹ dákun kí n lè yín ó ṣe tí ó fi wá dẹni Ọlọ́run tí ó súnmọ́ Ọlọ́run tó ti yín yìí ẹni ọwọ́ wa láì mọ̀ pé Ṣaitan ni ó ní bẹ́ẹ̀ ni àwọn téèyàn ṣe téèyàn fi wá dé èèyàn ńlá báyìí wájú Ọlọ́run èèyàn kọ́kọ́ ṣe Ọlọ́run náà ni bẹ́ẹ̀yàn bá ṣe Ọlọ́run bọ́ bá ṣe Ọlọ́run tán yóò padà wá túbá bọ́bá wá túbá lọ́lọ́run wọn wàá sá lẹ́sà bó ṣe sa òun lẹ́sà yìí àfáà yìí lèèyàn ṣe Ọlọ́run nbí abadé ìyá wa tún gbọdọ̀ máa ṣe lọ́hùn Allahu akbar kabira. Inna Allaha balighu amrihi. Inna Allaha balighu amrihi. Qad ja'ala Allahu likulli shay'in qadiran. La ilaha illallah. Qad ja'ala Allahu likulli shay'in qadiran. ọ̀rọ̀ ọ̀sẹ̀ ni o ọ̀sẹ̀ lọ́run ni o. Allahu akbar kabira ngbà yẹn bá sì sẹ Ọlọ́run gbàgbé ni pọlọ ń sọ pé inna Allaha ghafurur rahim ọba tí máa fi tí forí jìn ẹ̀dá yóò tún kẹ́ lẹ́yìn ọmọ pé ntọ́jọ́ kọ́lọ̀ wọn kẹ́hún báyìí tó ń fi ríru náfìlà yìí yàn nítorí pé òun sẹ́ni
ìwọ náà wà á ṣẹ̀ mẹ́ta sì lẹ̀ṣẹ̀ náà ó ṣe kánú mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ẹ̀ṣẹ̀ ń àìdàkọ́ pààyàn àfààní pípààyàn ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ èèyàn la ilaha illallah falya'udhu billah èèyàn gbọ́dọ̀ débi irú ntẹ́ wí ọlọ́run sọ wa ń bẹ̀. Allah likulli shay'in qadira. Allahu Allah 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 Allah. likulli shay'in qadira. Ọlọ́run lè pààyàn bọ́ọ̀ bá lè pààyàn èkejì ń bẹ̀ àbí kó o ṣe sìná. Àfáà níbi àwa dàgbàdé yìí àwa tún máa wá wóbìnrin olóbìnrin kiri ni àbí ti kíni àwọn tá a fẹ́ lé la àti ìríbi dọ́dọ̀ wọn dáadáa yìí. Inna Allaha balighu amrihi. àfáà lè tẹ wí náà ò lè rọrùn o. Qad ja'ala Allahu likulli shay'in qadra. Allah. Qad ja'ala Allahu likulli shay'in qadra. ọlọ́mọ mu a má sì fà á lẹ́ni tí ó mu a lọ́wọ́. àfáà yìí ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní mo rí i pé yìí ó tiẹ̀ wá fúyẹ́ fún ọ. ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kó o mutí bọ́ ọ bá lè mutí ẹ̀ṣẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta ló wà nílẹ̀ yìí àìdá kọ́ ọ pààyàn olóòlè pààyàn àbí kó o ṣe sìná olóòlè ṣe sìná àbí kó o wá mutí ẹlẹ́ẹ̀kẹta èyí tí mo rí kó fúyẹ́ jù ń bẹ̀ nù èyí ò ń yẹ kó o lè ṣe. Inna balighu amrihi. ọba ètò tọmọ bí ó to ọ̀rọ̀ sí. balighu amrihi. olórí ta ọ̀rọ̀. Qad ja'ala Allahu likulli shay'in qadira. Allahu akbar Qad ja'ala Allahu likulli shay'in qadira. ohun Alhaji Bello Ajani lẹ̀ ń gbọ́ yẹn titun màní jẹ́ ń gbọ́. tó wá wá pé tọ̀ nígbà tẹ́ ẹ wá fi odidi ọ̀sẹ̀ kan tẹ́ ẹ fi yàrá káàdé ẹ dákun ọ̀nà wọn ni kí yìí yóò gbà rọ́wọ́ èmi náà lọ́rùn. ó ti jáde sí audio cassette audio cd vcd bíntín-láyé ìdálọ́rùmọ̀ ìṣẹ̀lẹ̀ ìrọ̀lẹ́ ayé gbogbo ẹ̀ ló ti jáde síta báyìí. Raja Oriola Store 447 New Court Road Ògùnpá Ìbàdàn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 02-241-3939 080-3231-4363. tó wá wá pé tọ̀ nígbà tẹ́ ẹ wá fi odidi ọ̀sẹ̀ kan tẹ́ ẹ fi yàrá káàdé. Inna Allaha baligh. Qad ja'ala Allahu likulli shay'in qadra. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. gbèsè ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ ẹrú ọlọ́run tá à ń bá bọ̀ ẹni àṣetáni lọ́rẹ̀ bánú gbó tó fẹ́ yí kádàrá ẹ̀ padà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ọlọ́run sọlọ́run kúkú ló móríta ọ̀rọ̀ òun ló ní nǹkan ẹ̀ bàbá. Inna Allaha balighu amrihi. ọlọ́run lémi ni mo lóríta ọ̀rọ̀ o. Balighu amrihi. èmi mọ ọmọ ntọ́ da èmi mọ mẹ́tí ọ̀dà. Inna Allaha balighu amrihi. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ lẹ́mọ̀ ibi ẹ parí ọ̀rọ̀ sí èmi mọ mọ́ o. Inna Allaha. ìmọ̀ o. Inna Allaha balighu amrihi. rẹ́fúrẹ́ǹdì tí ó padà wá dà láàjì ò tí ì mara rẹ̀ o. Inna Allaha balighu amrihi. oníkẹ́ ó tí ó padà wá di rẹ́fúrẹ́ǹdì ò mara rẹ̀ o. Inna Allaha balighu amrihi. Allah Allah. Qad ja'ala Allahu likulli shay'in qadaran. Ya salam ya salam. Qad ja'ala Allahu likulli shay'in qadaran. ọlọ́run má jẹ́ kádàrá burú kò lè a lórí tó. àfáà yìí mọ̀ wá dénú gbóngbà wọn padà wá dé gbòòrò padà. ó wá ń sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe yìí gbogbo ẹ fúyẹ́ láti ṣe.
ó fúyẹ́ dáadáa láti ṣe àkọ́kọ́ ní tó jẹ́ ó fúyẹ́ ń bẹ̀ ni pé mo ní bọ́ ó lè pa àyàn kó o fi gboyè níwájú ọlọ́run ó sì ṣeé ṣe kó o ṣe sìná kó o fi gboyè níwájú ọlọ́run ó sì ṣeé ṣe bẹ́ẹ̀ náà kó o mutí kó o fi gboyè níwájú ọlọ́run ń bọ̀ ọ bá ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tán ọ wá padà sínú igbó tá tí mo bá ọ yìí kó o wá padà máa wá tú bá ń bẹ̀ àfa yìí ní ọ̀rọ̀ ọtí ọtí mo lérò pé náà ní ọ̀rọ̀ rùn tọ́ wọ́n wá kóra wọn ó dìgboro gba wọn dé gboro wọ́n rí ọlọ́tí kan tó pọ́n ròbòtò yẹn bá yàdó ẹ̀ yẹn ṣe débẹ̀ tí yẹn jókòó ẹni wọ́n jọ lọ láì mọ̀ pé Sètáánì ló mú un lẹ́yìn káàkiri tó fẹ́ pa kádàrá àwọn dà tọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní sọ fún yẹn ọlọ́tí pé tọ̀ ẹ fún ẹ bu nǹkan fún wa ẹ bu nǹkan fún wa la ilaha illallah muhammadu rasulullah. inna Allaha balighu amrihi. ọba tó ẹ kó ń lọ mórí ta ọ̀rọ̀ òun lọ́mọ bí a ti bẹ̀rẹ̀. balighu amrihi. òun lọ́mọnú tó máa ta. balighu amrihi. òun lọ́mọ alísì tí ó padà délé ha Allahu akbar. قد جعل الله لكل شيء قدرا. يا سلام يا قد سلام. جعل الله لكل شيء قدرا. wọ́n bu nǹkan fún wa tán wọ́n bu nǹkan fún wa tán àfa àgbàgbà àkọ́kọ́ ó gbé kejì èkejì tọ́gbà kò mú débì kan tọpọlọ rẹ̀ fi dàrú ọpọlọ wa dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ àáfàá tó mú lọ láì mọ̀ pé Sètáánì lẹni tó mọ òun lẹ́yìn ọwọ́ ń padà wá sọ fún un pé tọ̀ ìyá ọlọ́tì yìí òwò ìyá ọlọ́tì yìí lójú dáadáa ni òwò gbogbo orú àtíkè tó kun yìí ni kò dáa ju ìyàwó rẹ̀ ń lọ nílé ni èè lò pọ̀ pẹ̀lú ẹ̀ àbí kí ni ẹ bá kí ló èwo ló tún kù lẹ́sẹ̀kẹsẹ̀ àáfàá kọlu ìyá ọlọ́tì. Inna Allaha balighu amrihi. ntọ́lọ́hún ò ní í ṣe ló ń ṣe yìí o. Inna Allaha balighu amrihi. ntọ́lọ́ba àwọn lẹ́rù láti ṣe ní í ṣe yìí o ń bọ̀ ọtí dára tán. Qad ja'ala Allahu akbar kabira. likulli shay'in qadira. ó wá lò pọ̀ pẹ̀lú ìyá ọlọ́tí tán wọ́n sáré jáde nínú ọ́fíìsì ìyá ọlọ́tí nínú ṣọ́ọ̀bù ẹ̀ àfààní bá a bá lọ báwọn má gbàgbé o ìyá ìyọ́bọ̀ olókọjẹ́ o ọkọ rẹ ò sì yẹ kó bàjẹ́ ń bi ọsìn lọ́hùn dé yìí nítorí náà ọ̀jẹ́jẹ́ àgbẹ̀mí ẹ̀ àfọ òsèméníṣe méjì ọ̀tẹ gògóńgò ìyá ọlọ́tí lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá ọlọ́tí bọ́ àlùkìyàmà la ilaha illallahu muhammadu rasulullah sallallahu alaihi wa sallam. balighu amrihi. قد جعل الله لكل شيء قدرا. الله لكل شيء قدرا. الله أكبر كبيرا. اللهم ما جعل الله كل يالوي ما جعل سيسي الله. لكل شيء قدرا. ìmọ̀ wo ni wọ́n mọ̀ ké wo lókè tó wá ń pé bákan lọ jẹ́ tó mọ̀ ń tọ́lọ̀ ń kọ́ ọ́ lẹ̀ fún ọ lọ́la. Allahu akbar. A gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀dá gbọ́dọ̀ ṣọ́ra gbogbo àyè tó bá wà owó ló ní ni ìmọ̀ ló ní ni ipò kan ló ní ni máa gbà pé òtí ìmọ̀ tí ó gbẹ̀yìn ẹ̀. ní kúkúrú àfáà yìí ọwọ́ agbéra ọkọ̀ nínú igbó òun pẹ̀lú àfáà wọ́n tún jọ padà nínú igbó àfáà ní kò burú o ti dá àyè rẹ̀ ní máa wá tọrọ àforíjìn. olóòlè mu tí o mú olóòlè ṣe sì ní okùté olóòlè pààyàn ó sì ti pààyàn ọwọ́ padà wá gboyè níwájú Ọlọ́run ó wá fi ilẹ̀ nu gbóǹbẹ̀ àfáà yìí wá dágbére fún un àfáà yìí náà lọ́wọ́ padà wálù àṣetáàní wá padà wálù òun lọ́wọ́ lọ ilé ọba lọ́wọ́ lọ sọ pé abẹ́ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ láàrin ìlú ni àfáà kan ọmọ mutí yó tó báyọ̀ ọlọ́tí sùn ó sì báyọ̀ ọlọ́tí sùn tó tún pààyọ̀ ọlọ́tí ọba ní kíní jẹ́ bẹ́ẹ̀ ẹ wá àfáà náà lọ òun náà lọ padà júwe bí àfáà yìí wà nù bó la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. balighu amrihi. ọlọ́run ló lórí ta ọ̀rọ̀ o. balighu amrihi. ya salam ya salam ya salam. qad ja'ala Allahu likulli shay'in qadra. shay'in
قدرا Allahu akbar قد kabira. جعل الله Ọlọ́run jẹ́ àmọ́ àmọ́ ṣe. لكل شيء قدرا. wọ́n padà wá mú àfáà yìí nínú gbóǹbẹ̀ wọ́n padà wá di àwọn ọlọ́pàá wá fi áńkọ́ọ̀pù sí lọ́wọ́ wọ́n wá dì í ní àpá ìyáká wọ́n wá gbé wá sí gbangba ilé ọba ń máa gbé délé ọba áńkọ́ọ̀pù tó rí lọ́wọ́ rẹ̀ àti báwọn aráàlú ṣe pé bò ń ló fi mọ̀ pé ọlọ́run ti padà lẹ́yìn la ilaha illallah إن الله بالغ أمره ya salam ya salam قد جعل Ọlọ́run má jẹ́ á ṣìṣe. الله لكل شيء Ọlọ́run má jẹ́ á ṣì ẹsẹ̀ gbé. قدرا. Allahu akbar kabira. قد جعل الله لكل شيء قدرا. wọ́n wá déwájú ọba wa ń béèrè pé ìwọ àfáà kí ni nǹkan tó farú eléyìí àkọ́kọ́ náà òmùtí ìyá ọtí ń bẹ ńlẹ̀ lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún lọ rèé ṣe sìná ìyá sìná ń bẹ ńlẹ̀ lọ́tọ̀ èyí tó wá gàgàrà ń bẹ nípa ọwọ́ apààyàn anafsu bin nafsi kò sì sí nǹkan kan tó lè yí yẹn padà ẹ̀mí tó bá ti pààyàn kí wọ́n pa òun náà ni. قد جعل قد جعل الله لكل شيء قدرا. لكل شيء قدرا. يا سلام يا قد سلام. جعل الله لكل شيء قدرا. ní kúkúrú wọ́n dá àfa lẹ́jọ́ pé kí wọ́n lọ rè é yẹgi fún àfa wa wo rẹ̀ títí pé ẹni ó wá bá mi tó ń wá ń sọ fún mi pé báwo ni bí mo ṣe ń sin lọ́hùn yìí kò tó nǹkan àfi bí n bá ṣe lọ́hùn kó tó di pé wọ́n wà padà wá róye gbà ní sí irú oyè tó ní wọ́n gbà nìyí. Inna Oyè Allaha balighu amrihi. Allahu akbar. Qad ja'ala Allahu likulli shay'in qadaran. Ya salam ya salam ya salam. قد جعل الله لكل شيء قدرا. yàrá lọ́hùn fi wá ń sọ fún aṣáájú ẹ̀dá Muhammad pé ìwọ ànábì alam tara. ألم ترى ila alladhina يزكون أنفسهم ó láwọn tí ń sàpọ́nlé ara wọn tí wọ́n ń fọra wọn á má pa wọn mọ́ àwọn jẹ́ kínní الذين kan يزكون ẹni tí ó jẹ́ nǹkan kan ẹni tó fúyẹ́ jabá òwú lọ. ألم ترى إلى الله أكبر كبير. الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء. ọlọ́run lẹ́ni ọba wèmí ọlọ́run ni mò ń fọ̀ mọ́ o. بل الله يزكي من يشاء ẹni ọba wèmí ọlọ́run ni mò ń gbà lẹ́rú máa ṣàfọ̀mọ́ بل rẹ̀. الله يزكي من يشاء Allahu akbar Allahu akbar. ولا يظلمون فتيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يظلمون فتيلا جل ما لا يموت. ọlọ́run ni mi ò lábòsí ṣe fẹ́ هل nìkan. ننبئكم بالأخسرين أعمالا. ọlọ́run náà ra wọn kan wọn gbọ́. قل هل ننبئكم الله. بالأخسرين أعمالا. ọlọ́run ni wà nẹ́bí ọ̀rá wọn tó yẹ pé iṣẹ́ òfò ni wọ́n ń ṣe. بالأخسرين أعمالا. gbogbo ṣé wọn tí wọ́n ń ṣe iṣẹ́ òfò ni. بالأخسرين أعمالا. الذين ضل سعيهم Allahu akbar. في الحياة الدنيا. àwọn tí wọ́n gbé gbogbo ṣé wọn lérí ọ̀rọ̀ ayé yìí nìkan àwọn táyé wù ju àlìkìyámà lọ. الذين tí wọ́n wá ti ضل bí dáadáa làwọn ń سعيهم في الحياة الدنيا. àwọn tó ti sọnù nínú ayé àwọn tí wọ́n ti sọnù lórí iṣẹ́ ìburú wọn tí wọ́n ń ṣe. وهم يحسبون أنهم يحسنون صنعا. bọ́ ọ bá sì bí wọ́n léèrè wọn aníṣẹ́ rẹ̀ làwọn ń ṣe àbáwá la kọ́ mọ́sálásí yẹn. وهم يحسبون
أنه ó ní iye àwọn èèyàn táwa ń rán lọ Mákà lọ́dọọdún kí ló wá kọ́ lọ́hùn pẹ̀lú ẹni ọ̀rán lọ Mákà kò sí ń tọ́ kọ́ lọ́hùn pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rán yẹn lọ Mákà. أولئك الذين كفروا بآيات ربهم ọlọ́run láwọn tá a wí wọ̀nyí àwọn ni wọ́n sa ìmoore sí àwọn àmì èmi ọlọ́run ọ̀mọ bí mo ṣe jẹ́. كفروا بآيات ربهم ولقائه wọ́n ẹrù òsì bà wọ́n wọn ò rántí pé wọ́n pàdé èmi ọlọ́run lẹ́sìn ògbèjì wọn ò rántí ijọ́ tá a dá wọn dì kalẹ̀ tá a dì wọn kalẹ̀ tí gbogbo ayé ọ̀wá dúró tí wọn ò ní lè gbéra wọn lọ́nà. فحبطت أعمالهم Allahu Akbar, Allah. فلا نقيم لهم يوم القيامة وزنا. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí tó bá dojú àlùkìyámà ń wò tiẹ̀ ní béèrè kankan lọ́wọ́ wọn mi ò ní béèrè kankan tí n ó béèrè lọ́wọ́ wọn rárá n ò ní béèrè kankan wọn gbogbo ṣẹ́ wọn tí wọ́n ṣe pátá n ò kò ní ìdí ìbéèrè n ò ní sọ fún ẹ fún wọn. ذلك جزاء جهنم بما كفروا. ọlọ́ni ذلك جزاؤهم. ذلك جزاؤهم جهنم بما كفروا. ọlọ́run ní gbogbo ntí ó jẹ wọn ọjọ́ máa náà já ànámà ńjọ́ náà ni pé lórí gbogbo ntí wọn ṣe nítorí pé wọn ò dé mi ọlọ́run mà wọ́n ń pera wọn ní bákan. ذلك جزاء jáànámà ni ó padà máa wá jẹ ni ó máa wá padà wá jẹ ẹ̀san bí wọ́n padà dé sí. Allahu Akbar. واتخذوا آياتي ورسلي هزوا. wọ́n sọ̀rọ̀ èmi ọlọ́run ọba àtẹ̀yẹ tí mo fi rán òjíṣẹ́ ńlá Muhammad wọ́n sọ́dọ̀ àwàdà wọ́n sọ́dọ̀ àrí wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́. ورسلي هزوا. àwa là ń fa àwọn àfa àwọn yẹn lówó bí ọba sí àwọn àfa àwọn yẹn lè jẹ́ èèyàn ní olóòlọ́ọ̀lù nínú. aláwọ̀ gbọ́. قل هل ننبئكم Allah. بالأخسرين أعمالا. ọlọ́ni wa nẹ́bí ọ̀rọ̀ àwọn tó yẹ pé iṣẹ́ òfò ni wọ́n ń ṣe. بالأخسرين أعمالا. gbogbo iṣẹ́ wọn tí wọ́n ń ṣe iṣẹ́ òfò ni. بالأخسرين أعمالا. الذين ضل سعيهم Allahu Akbar. في الحياة الدنيا. àwọn tí wọ́n gbé gbogbo iṣẹ́ wọn lérí ọ̀rọ̀ ayé yìí nìkan àwọn táyé wù ju àlùkìyámà lọ. الذين ضل سعيهم في الحياة الدنيا. àwọn tó ti sọnù nínú ayé àwọn tí wọ́n ti sọnù lórí iṣẹ́ ìburú wọn tí wọ́n ń ṣe. وهم يحسبون أنهم يحسنون صنعا. bọ́ ọ bá sì fi wọ́n léèrè wọn níṣẹ́ rẹ̀ làwọn ń ṣe àìbáwá la kọ́ mọ́sálásí yẹn. mọ́sálásí àdúgbò bíi kí ní ẹ̀mí ni wọ́n kọ́ iṣẹ́ ìbú òsì kúrò lọ́wọ́ rẹ̀. أنهم ó ní iye àwọn èèyàn táwa ń rán lọ Mákà lọ́dọọdún kí ló wá kọ́ lọ́hùn pẹ̀lú ẹni ọ̀rán lọ Mákà kò sí ń tọ́ kọ́ lọ́hùn pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rán yẹn lọ Mákà. أولئك الذين كفروا بآيات ربهم ọlọ́run láwọn tá a wí wọ̀nyí àwọn ni wọ́n sa ìmoore sí àwọn àmì èmi ọlọ́run ọ̀mọ bí mo ṣe jẹ́. كفروا بآيات ربهم ولقائه. wọ́n ẹrù òsì bà wọ́n wọn ò rántí pé wọ́n pàdé èmi ọlọ́run lẹ́sìn ògbèjì wọn ò rántí ijọ́ tá a dá wọn dì kalẹ̀ tá a dì wọn kalẹ̀ tí gbogbo ayé ọ̀wá dúró tí wọn ò ní lè gbéra wọn lọ́nà. فحبطت أعمالهم. Allahu Akbar. Allah. فلا نقيم لهم يوم القيامة وزنا. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí tó bá dojú àlùkìyámà ń wò tiẹ̀ ní béèrè kankan lọ́wọ́ wọn mi ò ní béèrè kankan tí n ó béèrè lọ́wọ́ wọn rárá n ò ní béèrè kankan wọn gbogbo ṣẹ́ wọn tí wọ́n ṣe pátá n ò kò ní ìdí ìbéèrè n ò ní sọ fún ẹ fún wọn. ذلك جزاء جهنم بما كفروا. ọlọ́ni ذلك جزاؤهم. ذلك جزاؤهم جهنم بما كفروا. ọlọ́run ní gbogbo ntí ó jẹ wọn ọjọ́ máa náà já ànámà ńjọ́ náà ni pé lórí gbogbo ntí wọn ṣe nítorí pé wọn ò dé mi ọlọ́run mà wọ́n ń pera wọn ní bákan. ذلك جزاء jáànámà ni ó padà máa wá jẹ ni ó máa wá padà wá jẹ ẹ̀san bí wọ́n padà dé sí.
Allahu akbar kabira. واتخذوا آياتي ورسلي هزوا wọ́n sọ̀rọ̀ èmi ọlọ́run ọba àti tí mo fi rán òjíṣẹ́ ńlá Muhammad wọ́n sọ́dọ̀ àwàdà wọ́n sọ́dọ̀ àrí wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́. ورسلي هزوا àwa là ń fa àwọn àfa àwọn yẹn lówó bí ọba sí àwa àwọn àfa àwọn yẹn lè jẹ́ èèyàn ní olóòlọ́ọ̀lù nínú bọ́bá dọ̀la tó ọba dolo sí ńkọ́ àfa ògbòsí lọ́wọ́ rẹ̀ Allahu akbar kabira. wọn gbọ́. واتخذوا آياتي ورسلي هزوا àwọn tí wọ́n mú ọ̀rọ̀ èmi ọlọ́run ọba wọ́n mú àwọn àmì èmi ọlọ́run ọba ọ̀rọ̀ ní àlùkò áàmì wọ́n sọ̀rọ̀ àdéjìkọ̀ àwàdà. ورسلي هزوا Masha Allah, Masha Allah. Allahu akbar kabira. Satarita uyubi. àfáà kan ló wá ronú sí ọ̀rọ̀ yìí àfáà kan ló wá wò pé àṣé bẹ́ẹ̀ èèyàn bá ti wulẹ̀ ọ̀gá tó láyé ó yẹ kó bẹ̀rù àtúbọ̀tán ó yẹ kéde ó bẹ̀rù kádàrá àṣé nìkan kan ọ̀dá kádàrá tiẹ̀ mà ìyẹn lèmi náà wá rò ìyẹn ni mo wá rò pẹ̀lú ọ̀rọ̀ ara mi mo wá ń sọ pé satarita uyubi. Satarita uyubi. Masha Allah. Kullaha ani uyuni. Jassal jalali wal ikram. Wa libastani. Allah. Thawban jamilan minasitiri. Allah. Wa albastani. Thawban jamilan minasitiri. يظنون بي خيرا الله فما لي من خير Allahu akbar kabira. ولكنني عبد ظلوم كما تدري bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o orí mi tán ọlọ́run ìwọ ló ní ní ìwọ lórí mi tán. كما تدري فلا تخدعني في القيامة بينهم mo bẹ̀ ọ́ ni o mo ra wẹ̀bẹ̀ sí wọ ọlọ́run o. في القيامة بينهم Allahu akbar kabira. وقل لي يا مولاي في موقف العشر يا سلام يا سلام يا وقل سلام. لي يا مولاي موقف العشر Allahu akbar kabira. àfáà ni wọ́n ń sọ. Satarita uyubi. àfáà ni satarita uyubi. Satarita uyubi. wọ́n ọlọ́run ọba mi satarita uyubi ọ̀dàṣọ àṣírí bò mí. Satarita uyubi. ó bò mí láṣìírí. Satarita uyubi. ọwọ́ mi lẹ́wọ̀ àṣírí. Satarita uyubi. ọ̀yá àwọn èèyàn mọ̀ báwo ni mo ṣe jẹ́. Satarita uyubi. ó ṣe mí léèyàn ńlá lójú àwọn èèyàn. Satarita uyubi. Aha. Kullaha ani uyuni. lójú àwọn èèyàn wá gbogbo àwọn èèyàn wá ń pè mí léèyàn gidi wọn ni àfa ńlá ni o àfa ńlá ni o abà abà. Satarita Ọ̀rọ̀ ẹ̀ la fẹ́ gbọ́. uyubi. Kullaha ani uyuni. Jassal jalali wal ikram. Wa libastani. Thawban jamilan minasitiri. Allahu akbar kabira. Wa libastani. Thawban jamilan minasitiri. àfa náà wá daṣọ àṣírí bò mí ọdún mi ò jẹ́ nìkan kó o mọ̀ kó o ní mo ṣe jẹ́. ó daṣọ àṣírí bò mí ò jẹ́ wọn mọ̀ pé mi náà ń ṣe ó jẹ́ wọn mọ̀ pé lẹ́sẹ̀ lèmi náà ó jẹ́ wọn mọ̀ bí mo bàjẹ́ sí. Wa libastani. Thawban jamilan ó fi aṣọ yìí wọ̀ mí ó fàṣọ ẹ̀yẹ wọ̀ mí. Wa Allah. libastani. Allahu akbar kabira. Thawban Allahu akbar kabira. jamilan minasitiri. Masha Allah. يظنون بي خيرا àwọn èèyàn wá ń pè mí léèyàn rẹ̀. wọ́n wá ń pè mí léèyàn rẹ̀. فما لي من خير wọ́n ní Alhaji Muideen èèyàn rẹ̀ nífa èèyàn rẹ̀ ni ó sọ ọmọlúwàbí púpọ̀. Allah. يظنون بي خيرا فما
لي من خير Allahu akbar wọn ò sì mọ̀ pé ń ṣe èèyàn rẹ̀. ولكن Gbogbo ayé ọmọ pé ń ṣe èèyàn rẹ̀ o. عبد ظلوم Ọba tó sì dá mi mà mí. Ọba tó dá mi mà mí. ولكن Ọmọ pẹ́lẹ́ bò sí lèmi náà. عبد ظلوم كما Ọba tó dá mi lèmi náà lálábòsí pé bí a bá dáwọ́ àbòsí lèmi náà máa lọ́wọ́ sí. فلا تخدعني في القيامة بينهم Allah ìwọ Ọlọ́run ọba mi látàdáni. فلا تخدعني Mo wá ń bẹ̀ wọ́ Ọlọ́run ọba mi. فلا تخدعني Má dá mi dá bùkátà mi, má fi mí lẹ̀. فلا تخدعني Má dojú tì mí bọ́ bá dojú àlìkìyàmà. فلا تخدعني Má kàn mí lábùkù, má فلا kọ̀ mí lábùkù. تخدعني Má kọ̀ mí lé Ọlọ́run. فلا تخدعني فلا تخدعني Má kọ̀ mí lẹ̀, má kọ̀ díẹ̀ ìmọ̀ ṣe sí mi. Allah. فلا تخدعني Allahu Akbar. في القيامة بينهم Ìdúró níwájú gbogbo ayé tó bá dojú àlìkìyàmà pé ń ó dúró níwájú Ọlọ́run má yẹpẹrẹ mi. وقل لي يا مولاي في الموقف الأشر Allahu akbar kabira. وقل لي يا مولاي في موقف الأشر Ó ti bò mí láti iláyé ní àyín táwọn èèyàn ọmọ mi léèyàn aburú tó pé wọ Ọlọ́run tó dá mi nìkan ló mọ̀ mí. وقل Bọ́lá لي mi láti يا lámà tí bá dúró níwájú مولاي في موقف tún jẹ́ wọ́n máa mọ̀ mí léèyàn rẹ̀ wọ̀ mí lẹ́wù yìí tó náà má jẹ́ nkà má jẹ́ ntẹ́. وقل لي يا مولاي في موقف الأشر Mo fi gbólóhùn yìí mo fi bẹ̀wọ̀ Ọlọ́run wọ Ọlọ́run ọba. Wọ́n lé ẹ̀yà mọ̀ọ́lá. وقل يا مولاي في موقف العشر ما شاء الله. وقل يا مولاي في موقف العشر Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi ni ẹ máa bá mi sàmí àdúrà yìí. Má tún mi láṣìírí lójú wọn tó bá tún dojú àlìkìyàmà. وكن لي يا مولاي في موقف العشر الله. وقل لي يا مولاي في موقف فلا تخدعني في القيامة وقل لي يا مولاي في موقف العشر وقل لي يا مولاي في موقف العشر. Ibi láti wá ṣàdúrà kádàrá aburú má jẹ́ ó kò lé wa lórí. Ọba tí ń kọ kádàrá kọ tèmi síre. Ọba tí ń kọ kádàrá kọ tèmi síre. Dákun màmá tí ò dá lé mi lóore. Ọba tí ń kọ kádàrá kọ tèmi síre. dákun máa kọ tí ò dá lé mi.